iléeṣẹ́ tùngbà tí gbogbo àwọn ènìyàn ń gbádùn, iléeṣẹ́ tùngbà tí gbogbo àwọn ènìyàn ń fẹ́, tó jẹ́ wípé ọ̀kan ọ̀jọ̀kan lójoojúmọ́ náà là ń mú sórí afẹ́fẹ́. Ẹ tún káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò ládùúgbò mi. Kí ni tí ń ṣẹlẹ̀ ládùúgbò yín? Kùdìẹ̀kudìẹ̀ wo ló kù díẹ̀ ń bẹ̀ tó kù díẹ̀ káàtó? Àjọyànnà náà láàárọ̀ yìí níbi tí ìjọba tó bá ti gbé ṣe èyí tó tọ́. Ẹ dákun dábọ̀ ẹja lù wọ́n lọ́gọ ẹnu níbi tó bá ti gbé kù díẹ̀ káàtó, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn amúnáwá. Ẹja ìtànbi tán bá ti gbé ṣe dáadáa ẹja sọ, níbi tó bá ti gbé tún kù díẹ̀ káàtó ẹja tún mẹ́nu bà. Àwa ò ní fi gbàkan bọ̀ kan, bẹ́ẹ̀ sì ni àwa ò ní pe àfínlẹ̀ ègbó fún gbogbo yín pátá. Karounwi lèmi jẹ́ Akindele lórúkọ bàbá mi, ẹ̀rìmọ̀jẹ́ ni mi ará rẹ̀ sàpàjá fún ọ láwọ̀jẹ. Ẹ wò ó lónìí yìí, èní yìí àrà ọ̀tọ̀ mú wọlé. Tí wọ́n bá sọ pé ó sojú èèyàn láàárọ̀ yìí, gbogbo ẹ̀yin oníléèwé àdáni tẹ́ ẹ níléèwé tó jẹ́ pé iléèwé àdáni, mo fẹ́ orúkọ Ọlọ́run bẹ̀ yín, ẹ dákun dábọ̀ àwọn awakọ̀ tí ń lọ rèé bá yín gbé ọmọ àwọn òbí nílé, tí ń lọ rèé bá yín gbé àwọn ọmọ iléèwé yín, ẹ máa báni fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó yanrantí. Bí àwọn awakọ̀ tí wọ́n ń wa mọ́tò iléèwé yìí bí wọ́n ṣe ń wa mọ́tò kò dáa rárá. Àwọn tí wọ́n ń wa dánfó àbáwọn tí wọ́n ń wa àwọn tírélà ńlá ń sọ pé wọ́n ń wà wàkúwà. Àwọn ògo wẹrẹ tí wọ́n kó sínú mọ́tò ìwà táwọn kan fi mọ́tò yìí wà ó kù díẹ̀ káàtó. Ẹ rí i pé tí n bá mẹ́nu bà tí ò bá sojú mi ò ní sọ. Ṣùgbọ́n mo fi eléyìí mo tún fi fa arákùnrin yìí létí. Iléèwé yìí ọ̀nà ìtamọ̀gà ló wà lọ́nà ìjẹdẹ road. GRD ńlọ bẹ̀rẹ̀ rẹ̀, n ò ní sọ orúkọ iléèwé yìí. Dírẹ́fà tó wa mọ́tò yìí, tẹ́ ẹ bá rí n tó fi àwọn ọmọdé yìí wà láàárọ̀ yìí, ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ìṣẹ̀dá àwọn ọmọ yìí tí ò gbàbọ̀dè ni ò jẹ́ kó bọ́ sẹ́nu tírélà. Ẹ jẹ́ kí n júwe kí dírẹ́fà yìí lè mọ̀ kó lè ṣàtúnṣe ayé ara rẹ̀. Láti ìdí ìrókò, ẹni tó bá gbéra tó bá yẹ pé ẹ bá ń bọ̀ látọ̀nà ẹlẹ́pẹ̀, tẹ́ ẹ bá ti kọjá ibi ilé tá a kọjá bíi Central Hospital yẹn, tá a wá dé ibi Dukadam gas, ṣe mọ̀ yìí pé bọ́ǹbù kan wà ń bẹ̀, tá a tún wá kọjá ẹ̀ síwájú díẹ̀, ẹ rí mọ̀ yìí pé a ti ń kọjá àdí ìrókò, ìyànà kan wà níbẹ̀ tá a ti lè gbé tọ̀hún padà wá sọ́nà àdí ìrókò. Ẹ ti mọ̀ bí ẹ ti mọ̀ bá a tí mo ti ń sọ yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé lọ́yìn ọ̀nà tamọ̀gà. Ilé ọ̀nà kan wà ń bẹ̀ níbi tí ilé ìtura kan wà, ọ̀nà kan wà téèyàn tún gbélé padà tí ó fi padà sọ́nà ìjẹdẹ. Tá a bá ń bọ̀ látọ̀nà ẹlẹ́pẹ̀, ọ̀nà tá a lè gbà láti tọ́ọ̀nù padà sọ́nà ìjẹdẹ, ńbẹ̀ lárákùnrin yìí mọ́tò kan ń bọ̀, kò tí ẹ bẹ̀sù bẹ̀gbà, kò bẹ̀sù àwọn ọlọ́kadà, kò wo tàwọn márúwá, àwọn ọmọ kéékèèké sì wà nù mọ́tò, ó kàn kọjá lára mọ́tò yìí, wọ́n wọra àwọn lẹ́gbẹ̀ẹ́. Ìgbà tó tún wá fẹ́ yà kò tí ẹ wo àwọn tí wọ́n wà tí wọ́n ń tọ̀nù lọ́wọ́, báwọn ọmọdé yìí ṣe pariwo rèé pé dádì ẹ̀ ń tó nílé ìwé yìí, èmi ti mọ bẹ̀, wọ́n lọ rèé bá proprietor tó wà ń bẹ̀ láti lọ bá wọn sọ̀rọ̀ kán ṣèwádìí arákùnrin yìí. Tó bá ṣe wípé kókàn sáré gbé ọmọ lọ léèwé kó padà sẹ́nu iṣẹ́, ẹ wá ẹlòmíì tí ọmọ bá yín gbọ́mọ lọ léèwé, kìí ṣẹ́nìkan, gbogbo àwọn dírẹ́fà yìí pátá tí wọ́n ń wa mọ́tò léèwé ni mo ní kẹ́ ẹ bá mi fà wọ́n létí, tí wọ́n ń wa mọ́tò àwọn ọmọ léèwé. Ẹ dákun torí Ọlọ́run, àwọn lògó ọ̀la, àwọn làrídùnnú. Ọmọ kan lèèyàn kan jí gbé ní nǹkan bí ọjọ́ mẹ́rin kan sẹ́yìn níta mọ̀gà, tá a débẹ̀ lánàá tí wọ́n ń rí arákùnrin tó tún fẹ́ jí ọmọ mi gbé. Bẹ́ẹ̀ bá rí bí arábìnrin yìí ṣe kù láàrin ọjọ́ mẹ́ta, kò lè jẹun, bó bá ń sọ̀rọ̀ òun kọ́ ní sọ̀rọ̀ mọ́. A wàá bèlè tẹ́ wípé ọmọ tó ń lọ bí 20 nínú mọ́tò. Ẹ̀yin onílé ìwé yìí, ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé o, ẹ mọ àwọn dírẹ́fà tẹ́ ẹ bá máa gbà. Ládùúgbò mi lètò, ètò ní ládùúgbò mi o. Kí ni tí ń ṣẹlẹ̀ ládùúgbò tiyín? Kùdìẹ̀kudìẹ̀ wo ló kùdìẹ̀ káàtó? Ẹ jẹ́ a sọ fúnra wa láàárọ̀ yìí. Ẹ jẹ́ n sáré sojú òpó sílẹ̀, ẹ jẹ́ n sáré, ọ̀rọ̀ yìí ká mi lára tó rábì amọ̀ làwa náà, àwọn ọmọ yìí kígbe ni. Ẹ jẹ́ n sáré sojú òpó sílẹ̀ 08113051009 08113051009 tàbí
08056131009 08056131009 iná ní ojú òpó tá a fi bára wa sọ̀rọ̀ Sodiq ọ̀kàrẹ̀ o ọ̀kàrẹ̀ oníjẹ́ máa wò wá lálálá tẹ́ ẹ fi ń rí wá wò lórí ẹ̀rọ ayélujára Tungba FM live náà ni la fi ń wòra wa o Tungba FM live náà ni tẹ́ ẹ bá fẹ́ dá sí tẹ́ ẹ sì fẹ́ wò nǹkan kan lórí ẹ̀ ẹ jẹ́ ká sójú òpó sílẹ̀ ẹ káàárọ̀ ta ló wà lójú òpó yìí ládùúgbò mi èèwọ̀ tó wà ń bẹ̀rẹ̀ tá a bá ti ní ládùúgbò mi ẹ ló bàjẹ́ tì ládùúgbò mi ẹ dákun àwọn tí ó bá wà lójú òpó yìí ládùúgbò mi. Hello. ẹ káàárọ̀ sà ládùúgbò mi. Ẹ káàárọ̀. ládùúgbò mi. Ládùúgbò mi o. ó bàjẹ́ tì. ládùúgbò mi ó bàjẹ́ tì eléyìí rebíntín o eléyìí rebíntín eléyìí rebíntín o Sodiq ẹ bá ń wá nǹkan sí ẹ̀rọ yẹn sẹ́nu gọ́ngọ́ ó sẹ́nu gọ́ngọ́ ó sẹ́nu gọ́ngọ́ ẹni tó bá fẹ́ pè wá ẹ bá mi yí rédíò yín sílẹ̀ dáadáa ẹ yí rédíò yín sílẹ̀ a bá ti wá sọ pé ládùúgbò mi ẹ sọ pé ó bàjẹ́ tì ta ló wà lójú òpó yìí ládùúgbò mi. Ládùúgbò mi. ó bàjẹ́ tì. Ẹ káàárọ̀ fún ètò. Ọlọ́run ló ń bá wa tó. Orúkọ tèmi ni Akindele ọ̀sẹ̀kọ̀ láti Àkódó. Ẹ ṣeun. Bàbá mi ẹ jọ láì àdúgbò wa pẹ́tà fi pariwo kí ìjọba kó rántí wa ní àdúgbò wa yìí ọ̀nà yìí láti Àkódó yẹn dé Kòsòrò lọ gbogbo ẹ̀ òṣèlè tó da nínú ọ̀nà wọ̀nyí òṣèlè tó da kọ́ńtẹ̀ kánú wọn pẹ́tà fi pariwo ẹ̀ lọ́yọ̀ wa lọ́wọ́ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ kọ́ṣáánú wa. bẹ́ẹ̀ tí sọ́nà ni àwọn tí ọ̀rọ̀ yìí kàn iná ń gbọ́ ládùúgbò mi ta ló tún wà lójú òpó yìí ta ló wà lójú òpó yìí ládùúgbò mi ẹ dákun torí Ọlọ́run bá mi yí rédíò yín sílẹ̀ dáadáa ó bàjẹ́ tì Ọlọ́run ló ń bá wa tó. Tàṣẹ́rẹ́ ló sọ̀rọ̀ láti tàrí o. Tàṣẹ́rẹ́ mọ̀ káàárọ̀ àbá ẹ̀. Ẹ jọ ọ̀rọ̀ ìtàlùwà yìí náà ni o. Báwo kí wọ́n ṣe àbájọ ẹ̀rẹ́ fúnpàkẹ́ fún ẹ̀dì àbájọ mọ́ wa lọ́wọ́ mẹ́jọ mọ́ṣá mi wá bẹ́ẹ̀ o. Ẹ ṣeun. Àwọn àkùnkáráyè láti bá wa ṣe àwọn tọ́rọ̀ bá sọ nínú kágọ́mẹ̀tì lọ́sà ni wa o. Bẹ́ẹ̀ tí ń sọ yìí èmi gan mo fẹ́ mẹ́nu bà á láàárọ̀ yìí wọ́n ń ṣiṣẹ́ ojú ọ̀nà yìí lọ́wọ́ tí gbogbo wa sì mọ̀ tírélà méjì kan ni wọ́n ń wọ́ra wọn bọ̀ àwọn tó bá fẹ́ kọjá ń bẹ̀ ní bí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ rí mọ̀ yìí pé ó ti pitimu bí àṣà àwọn àbúrò mi ó ti kọ́ńkà ó ti sẹ́mẹsẹ̀ sẹ́ǹgẹ̀ ó ti sẹ́ǹgẹ̀ sẹ́ǹgẹ̀ bí àṣà àwọn àbúrò mi gbogbo àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ta ló tún wà lórí òpó yìí ládùúgbò mi. Ládùúgbò mi. ó bàjẹ́ tì ta ló pè wá ń bolẹ̀ tí ń pè. À ń pè ará ẹ̀gbọ́n láti Ògìjò. Ẹ káàárọ̀ sà kí lórúkọ yín sà. Káàárọ̀ ẹ kú ojúmọ́ o. Kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín. Láti Ògìjò. À ń gbọ́rọ̀ yín ẹ̀yin nìkan kọ́ lè wà lójú òpó ẹsẹ̀ kíákíá. Ẹ bá wa bẹ àwọn bóyá ìjọba la máa pè a ò níná ní Ògìjò oníṣàìsí Ṣẹ́gun Kẹ́hìndé èrè àyẹn. Adẹ̀tí àwọn láńlọ́ọ̀dù àdúgbò wa tó dá owó wọn tó ṣe iná wọn ra transformer wọn fa wáyà wọn ṣe gbogbo ẹ̀ bọ́dẹ̀ wá bá wa tàn wọ́n tún. Ládùúgbò mi. Ó bàjẹ́ sí. Kò ní bàjẹ́ fún wa sàtà ló ń pè wá bolẹ̀ tí ń pè. Ìwọ́n bá gbòòrò látòkìjọ. Mò ń gbọ́rọ̀ yín sà. Ẹ bá gbogbo àwọn tí ń tajà lókìjọ yẹn wọ́n má ṣe dọ̀tí síbẹ̀ mọ́ wọ́n yé sọ́ọ̀bù wọ́n má ní ìdí. Gbogbo ẹ̀yin tẹ́ ń tajà lógìjọ pátá bóyá kí a sọ pé káwọn ṣe àwọn káì kí wọ́n lọ síbẹ̀ hello. Àtàwọn nẹ́bà náà bí ìṣe gbé wá pa ní kóòtù kó dá ó tó ti wọ́n jù. Wọ́n fún wa ní kóòtù wọ́n kàn gbé bí ńlá wá fún wa ni. Wọ́n bá wọn kan mọ̀ bá wọn kan àwọn tí wọ́n fún wọn fún abílì tó pọ̀ àwọn tí wọ́n fún wọn fún abílì tó kéré. Ṣé rí ọ̀rọ̀ àwọn nẹ́pà ọ̀rọ̀ wọn àábẹ Ọlọ́run àbí ká tún bẹ ìjọba a lè máa bẹ Ọlọ́run ká tún bẹ èèyàn ọ̀rọ̀ wọn wọ́n fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn agbófinró kan ni bọ́n bá lẹ̀ jà wọ́n lówó wọ́n mọ̀ fi tipátipá pé ẹ gbọ́dọ̀ san nǹkan báyìí
jáde lẹ́nu ọ̀rẹ́ mi kan ẹ̀ ló sà ó jáde lẹ́nu ọ̀rẹ́ mi kan wípé tó wá ṣe pé kẹ́ ẹ kúkú káwáyà alẹ́ yìí ìní ó fòun lọ́kàn balẹ̀ ẹ lọ káwáyà alẹ́ òun ládùúgbò mi. kò ní bọ́ bàjẹ́ tí o. ta ló ń sọ̀rọ̀. èmi ní ọ̀rẹ́ Friday James látẹ̀wé mòwe. Friday láti gbósòro. láti mòwe. láti mòwe. à ń gbọ́rọ̀ yín sà. ẹjọ àwọn tó ń sọ̀rọ̀ ọ̀nà dánú dọ́là dìde wọn complain tó yàtọ̀ complain níbi bá kúrò ní ìṣẹ́ mọ̀ pé ṣẹ́kùṣẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ bí kíjọba ràn wá lọ́wọ́ kó pèsè iṣẹ́ síta káwọn ọmọ eré ìkọ́ṣe o a lè jalè rẹ̀ àtòrí ọlọ́run ràn yín lọ́wọ́ o. àmì Elédùmarè ẹ ṣeun. ẹ̀ka ètò yín ẹ̀ní wálẹ̀ lágbára kan lórí rédíò yìí o ẹ̀ní wálẹ̀ à ń gbádùn yìí o. ẹ ṣeun ẹ ṣe kan. ẹ ṣeun. ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná yìí wọ́n á ní bóyá ẹja wọn ní gbèsè aláwùsá ni wọ́n ti múwèé wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé ká ẹ máa sọ fẹ́ni tó ń jẹ owó ná àbí iná tí ò tún sí sórí rẹ̀ ọ̀yà láti lè sanwó. ẹjẹ́ àjọba ara wa sọ̀rọ̀ ẹ̀yin náà fàbẹ́rẹ́ gúnra yín kẹ́ ẹ tó fi gọ́mọ ẹlòmíì ládùúgbò mi ta ló wà lójú òpó yìí. ládùúgbò mi. ó bàjẹ́ tì ta ló ń bá wa sọ̀rọ̀. bàbá wọn ní jí ń gbé ẹni sọnù. àmì o sóre ni ẹ lè tún mi pè a ò mẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ tún wa pè ta ló wà lójú òpó yìí ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni mrs Akínwùmí tí ìkúrò láti àdìmọ̀ṣọ́. ẹ káàárọ̀ mà. ẹ̀ẹ́dẹ̀ ẹjọ́ tẹ̀ bá a sọ fáwọn ọlọ́kadà tó máa ń gbé èèyàn mẹ́rin ọkọ̀ eré mẹ́rin lórí ọ̀kadà ọmọ sùúrù. ládùúgbò mi. ọ̀rọ̀ tẹ́mi fẹ́ kò jú báyìí lọ apá yín bọ̀. ẹ ṣe pọ̀ mà ṣe rí nípa ti tàwọn ọlọ́kadà tí wọ́n ń kọ́ ọmọ mẹ́rin sórí ọ̀kadà ẹ̀yin tó pè mí ẹ ní sùúrù sà àwọn ẹjọ́ ọlọ́kadà kọ́ ẹjọ́ òbí ni òbí tó fi ọmọ ẹ̀ sílẹ̀ tó ní kọ́kadà kan kó gbé ọmọ mẹ́rin sórí ọ̀kadà ọ̀dájú ni a lè perú wọn ládùúgbò mi. ẹ ṣeun. àwòdòkè ló sọ̀rọ̀ láti ilẹ̀ ajé. tí o mọ̀ pé ẹnì ara lẹ̀ ń wo ohun. bàbá mi ní kò sáàjì bí àṣepamọ́ ló wà. ẹ ṣeun. ọ̀nà tẹ́lẹ̀ fẹ́ sọ kí ẹ rí ọ̀nà máa yà lọ dé tèlé lọ́wọ́ ní adí lọ dẹ́yìn ọ̀gbẹ̀ ọ̀nà ẹ̀ ti di kùtù ọ̀run. bíbá ò lè kọjá mọ́tò káàgùn ò lè kọjá ẹjọ́ ẹ bá bẹ ọ̀nàrẹ́bù bàǹtò lódògún yan kó ṣàánú wa nísẹ̀yẹ gbogbo obìnrin náà láti ń dìbò fún ọ kó ṣàánú wa àwọn òrí mẹ́lẹ́yìn ọ̀gbẹ̀ rárá látọjọ́ ìdára transformer tó ti gbé lọ àárín transformer wọ́n gbowó tó gbà sílẹ̀ òní jẹ́ òṣèlú tó máa sọ wá. ọ̀nàrẹ́bù Banjo àwọn náà ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ èyí tí wọ́n bá gbọ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ó lè mọ̀ gbọ́ ṣe ráwọ̀ oníṣẹ́ mọ̀nàmọ́ná ni mo fẹ́ kí gbogbo aráàlú ká ṣiṣẹ́ lórí wọn ládùúgbò mi. ojú òpó yín yẹn ó ń ṣe bákan bákan ẹ jẹ́ kí n láǹfààní àti gba ìpè kan sí méjì kó tó di pé mi ò ṣẹ́nu déédéé síbí láàárọ̀ yìí ládùúgbò mi. ta ló wà lójú òpó. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ ládùúgbò mi. ó bàjẹ́ sí kò ní bàjẹ́ fún wa mọ́. ẹ ṣeun. yẹ́sà ẹ jọ oníná wọ́n fún wa níná o wọ́n dẹ̀ gbé bíìlì wa. bọ́bá tí wọ́n atọ́ iná yẹn báyìí ló kọ rẹ̀ báyìí ni wọ́n máa mú pé owó tó dẹ̀ ń gbé wá fún wa lóbi tó ti pọ̀ jù yẹn dúró bẹ̀ àwọn tó ń ṣe ojú ọ̀nà òjìjọ́ àbẹ̀ wọn ni kọ́ńjọ́ kọ́ tó bá àjàrà mọ́tẹ̀ ṣẹ́yìn ti kọjá phonic títí tó fi dé ṣàtàǹbọ̀ ọ̀nà yìí sí rárá fẹ́kọ̀ bọ́ síbẹ̀ yẹn náà kọ́ máa jí ẹ̀gbẹ́ yẹn tí wọ́n gbọ́ sórí ọlọ́run wọ́n wá wọnú àdúgbò lọ́lẹ́ ọkọ̀ àdúgbò ò ṣe é rìn rárá lóbi tó òbí ni tó ṣe fẹ̀tẹ̀tẹ̀ à ń bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn mi ló báwọn ní pẹ̀lú ẹ̀kọ́ ètò ìjà. ẹ ṣeun ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ yìí lórí ọ̀rọ̀ àwọn tí iná yìí kàn ọ̀rọ̀ àwọn oníṣẹ́ iná a lè sọ nígbà tó bá yá bọ́yá ó bàjẹ́ tì ta ló ń pè wá bolẹ̀ tí ń pè. orúkọ tèmi náà làkàtúntà olùọmọ láti ológun yọ. ẹ ṣeun pápápá. bàbá mi ò nípa yín lákòókò ọ̀rọ̀ tí rí àti mi ẹ̀ sọ sùn àjọ. ládùúgbò mi. ó bàjẹ́ tì. ló pẹ́ tiẹ̀ ló ń sọ̀rọ̀ láti má yẹ ẹlẹ́dìyẹ. ẹ ṣeun.
ẹ pé tó bàbá ọlọ́run ló ń bá wa tó. ọ̀nà ọ̀dọ́ wà yìí kòtò ní bí ọ̀nà ìjẹ́bọ̀dé ròdù yìí láti ìsàmàdà àwọn kòtò yẹn pàápàá àwọn ìjọba tó wó láwí ṣe ìdájáde ní fújà ìṣe ń tí à ń bẹ̀ wọ́n ni káwọn ìjọba kan tó bá lè bá wa ṣe sí àfẹ́ ọ̀nà dìbò banjo gẹ́gẹ́ bí àwọn òbí òkè ṣe sọ yẹn níbi jọ́sọ̀ ọ̀dọ̀ àwọn ọmọ secondary school májà yẹn nǹkan tó bá lè bá wa ṣe síbẹ̀ yẹn láti máa sọdá fún ọmọ yẹn kọ́nà wà lọ́wọ́ á dára fún wọn àsìkò tó tún padà síbẹ̀ yìí àpọ̀ síre o ṣùgbọ́n ẹ̀mọ̀ níbàjẹ́ wa máa tẹ̀síwájú o. ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá mi ò ní lè láǹfààní àti gba ìpè kankan mọ́ mi ò ní lè láǹfààní àti gba ìpè kankan mọ́ torí àwọn ètò tó kù àbí mo sì láǹfààní àti gbàpè kan sí ọ̀dà ládùúgbò mi. ládùúgbò ló bàjẹ́ sí. ẹ ṣeun. ẹ kú tó. olúwa ló ń tó o. orúkọ tẹ̀lé àwọn oníbàárẹ̀ láti lọ. ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa. orúkọ mi ni ramoni kálí láti lọ kí fàáfà. à ń gbọ́rọ̀ yín. ẹ jọ àbẹ̀wò tí wọ́n náà ní ọ̀nà wa yìí kọ́ sàánú wa wọ́n bá wọn lọ́wọ́ sí ọ̀nà wa yìí. àwọn ọmọ ìdúgbò àsìkò ìdúgbò wọn lọ́wọ́ làwọn bẹ̀ wá á dìbò fún ní òòrùn. wọ́n máa lọ́wọ́ láti gbé yìí àwọn ọlọ́mọ àwọn òwọlé àwọn káńtù wọn wá wọn ṣọ̀nà àdìpọ̀ káńtù àwọn ẹ̀wọ̀n ṣọ́ọ̀bù ọjọ́ à ń bẹ̀wò ní ìrànlọ́wọ́ láti àtọ́kọ́ wọn ní lára o ìjọba ẹ̀lẹ́ka. àdúpẹ́ gbogbo bẹ́ẹ̀ tí ń sọ yìí làwọn tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n ń gbọ́ ìjẹ́lẹ̀ ẹjẹ́ mọ̀ yìí pé mo mẹ́nu bà á ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn pé ọ̀nà Ìjẹ̀bú Òde láti ibi tá a pè ní Ìbẹ̀fún wọ́n ti ń ṣe ọ̀nà yìí bọ̀ wọn àti ìdáwọ́ dúró wọ́n sì ń ṣe ṣùgbọ́n láti ọ̀nà Ìtamàgà títí tó fi máa dé Ìtọ́kìn ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn ẹ bá ní wá nǹkan ṣe sí i ládùúgbò mi. hello sà ládùúgbò mi. ó bàjẹ́ jì. kò ní bàjẹ́ fún wa ta ló ń pè wá sà. ẹ jọ ìpàdúwò mo ti ń kọ́ mi ta Oríyọmí. à ń gbọ́rọ̀ yín sà. gbogbo àwọn tó ń ṣe títí yẹn gbogbo junction irú àwọn tó ní business wọn fi ṣe káwọ ṣùgbọ́n gbogbo ẹ̀yẹ entrance ti wọlé àpáàdì yẹn àwọn ọ̀rọ̀ àwọn NEPA owó tí àjẹ náà ń gbé wá ẹ̀sọ́rẹ́ àwa tá à ń lo small transformer jẹ́ ìgbádùn mi. à ń gbọ́rọ̀ yín sà. bíìlì ẹni tó ní ilé àdágbé tó ń gbé 35,000 wá fún every month láì jẹ́ pé ó ní tẹ́nàtì ní gẹ́gẹ́ wọ́n bẹ̀ ẹni adẹ̀sọ̀ pé fún prepaid meter wọ́n ní kò sí ní ẹ̀ka gbogbo àdá ní prepaid meter ń jì lọ́kọ̀ọ́ láì jẹ́rú ẹ̀já. bẹ́ẹ̀ tí ń sọ yìí àṣà ọ̀rẹ́ mi kan ẹ ṣeun ṣàgbá ẹ sì ń tún àwọn tọ̀rọ̀ yìí kan ti ń gbọ́ bí àṣà ọ̀rẹ́ mi kan Tajudeen ojú ẹlẹ́gba ó máa ń sọ̀rọ̀ kan ó lágbára wa kú Nàìjíríà yìí ni ó lágbára wa kú ni ẹ ní tí ìmọ̀ yìí pé wọ́n ń gbá wa ní ìsìn àwòrò yìí pé bóyá ajọ́ ń ṣàǹfààní fúnra wa ṣùgbọ́n tó bá tẹ àkókò bá tó Ọlọ́run tó níṣẹ́ rẹ̀ yóò wà lẹ́nu iṣẹ́ ẹ jẹ́ kẹ́mi ò sẹ́nu déédéé síbí lákòókò yìí Karounwi lèmi ń jẹ́ olórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Tùngbá ni mo fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sí àtẹ̀yin tẹ́ ẹ ń bá wa dòwò pọ̀ wípé iná ò ní tọ́wọ́ yín o amójú ètò yìí ni Ayọ̀bámi Akínrìnàdé Karounwi lèmi ń jẹ́ Akindele lórúkọ bàbá mi bẹ́ẹ̀ bá fẹ́ pè mí àbẹ́ fẹ́ ṣèpolówó ọjà àwa tó ń la gbede méje ayé àtọ̀run láàárọ̀ ìrè ńgbà tá a bá fi pàdé àbí kí n kọ́kọ́ máa sáré lọ sọ́dọ̀ Kétébè Olúṣọlá Kétébè ńbà bá ti kúrò níbẹ̀ àwọn àmọ́ gbàbẹ̀ lọ sí agbede méje ayé àtọ̀run Kétébè tí ń sọjọ́ òbí lónìí títí dìgbà tẹ́ ẹ máa gbọ́ wa 080-230-61948 ẹ má fúláṣì mi o ẹ fẹ́ ṣèkéde àbẹ ẹ fẹ́ ṣèpolówó ọjà àbí nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò yín á débẹ̀ ní kíákíá 080-230-61948 080-230-61948 Karounwi lèmi ń jẹ́ o Akindele ló kọ bàbá mi bùwá ẹmu bùwá ògùrọ̀ ńlá mọ̀ rí ànírí bùwá àgbo bàbá rí bùwá àgbo èyí tó ṣara lóore ni ẹ ṣé o tẹ̀ ń tẹ́tí sí wa. Everywhere they go,